Mo kí gbogbo àwa ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin ṣàlàáfíà ni ṣe dáadáa la wà. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí ẹni tó bá pàdé fídíò mi yìí, ẹ bá mi subscribe sí Owólabí Money TV. Ẹ jọ̀ọ́, mo need more subscription lórí YouTube so that oríṣiríṣi náà la máa ṣe ń bẹ̀. Àmọ́ ká jáde gbogbo ibi tá a bá ń lọ lóríṣiríṣi àti wọn máa sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá torí ilẹ̀ Yorùbá ó jẹ wá lógún. Ẹ bá mi subscribe sí, ẹ tún lè bá mi subscribe lórí X mi, Money Aladenika ní X mi. Ẹ bá mi subscribe, ẹ jọ̀ọ́ ẹ follow mi. Lẹ́nìí kí ni mo fẹ́ sọ nípa ilẹ̀ Yorùbá ni ó pé gbogbo àwa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí ẹ bá wo fídíò tí mò ń ṣe, mo kí wa ká dúpẹ́ láwà àwọn onílẹ̀ wa tí wọ́n dìde lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí gbogbo kan fi ń lọ sìn. Ọpẹ́ ni fún wọn. Ṣé wá rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ò ní pọ̀. Ẹ rí i pé gbogbo ìgbà ni mo máa ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Èmi ò fi bẹ̀sìn jẹ́ o. Mo kàn fẹ́ kí àwọn èèyàn wa mọ nǹkan tí wọ́n ń kóra wọn sí ni. Kì í pé a fi ń ba ẹ̀sìn jẹ́. Ẹ jẹ́ ká náà wò ó. Nǹkan tí ò ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ló wà nínú ẹ̀sìn. Ẹ̀sìn méjèèjì ni o. Ṣùgbọ́n ìdí tó yẹ kí n máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí mostly ni pé nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ ni. Ibẹ̀ náà dẹ̀ bí mi sí. And ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ọdún tó lọ. Ní ọdún tó ṣẹ̀ṣẹ̀ ṣe tán yìí, ìyẹn ọdún iléyá. Àwọn èèyàn ṣe ọdún iléyá tán. Nígbà tán ṣe ọdún iléyá tán, wọ́n ń pe ọmọkùnrin kan Fúlàní ní Túrújí nínú àwọn ọmọ agbésùmọ̀mí yẹn ni. Lẹ́yìn tán ṣe ọdún iléyá, ó wá wò sùsùsùsù kò rí kan fi ṣọdún mọ́. Ó dẹ̀ lọ wo àwọn ẹni ẹlẹ́ni tán ní bàbá tán ní ìyá tán bímọ. Ó dẹ̀ lọ mú 11 nínú wọn. Ó dẹ̀ dú wọn bí ẹni du ẹran. Ó ṣe Allahu Akbar sí. Ó fi wọ́n ṣe sacrifice fún Allah. Ẹ jẹ́ kí èmi pẹ̀lú yín ká gbé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ sọ̀pọ̀ lọ ká wò. Torí ìwọ tó bá ń defend ẹ̀sìn mùsùlùmí tó ní irọ́ kò rí bẹ́ẹ̀, mùsùlùmí ò rí bẹ́ẹ̀ yẹn, a jẹ́ wípé o ṣì ń tayé jẹ ni. A jẹ́ wípé o ò ka àlùkùránì ẹ̀ dáadáa. A jẹ́ pé o ò ka àdìtẹ̀ ẹ̀ dáadáa. A jẹ́ pé o ò ka tẹ̀sírì ẹ̀ dáadáa. A jẹ́ wípé o ń fọwọ́ bo irọ́ lójú. Ayé ti lajú ń sìn. Gbogbo èdè náà ti tú àlùkùránì sí. Téèyàn lè lọ tẹ̀ sórí kinní kó dẹ̀ máa rí ń bẹ̀. Kí ni ìdí tí àwọn terrorists fún wa tó ń fi ń ṣe gbogbo eléyìí? Wọ́n kà nínú àlùkùránì, wọ́n kà nínú tẹ̀sírì, wọ́n lè kà nínú àdìt. Torí ó ń fi yé wọn wípé ìwọ tó o bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi, tó fẹ́ wà ní ojú ọ̀nà Allah, o gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí ẹ̀ kó rí yẹpẹrẹ winsmith pé wọ́n gbọ́dọ̀ pa ẹ́ sínú ẹ̀sìn yẹn àbí kó pa èèyàn. Eléyìí kì í ṣe make-up. Eléyìí kì í ṣe pé bóyá mo kàn ń sọ lórí àbí nǹkan kan. Ó wà nínú ẹ̀. Torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ gba ìsìlámù, tẹ́ bá jọmọ ìlú mi míì, most of the people tó gba ìsìlámù wọn ò mọ nǹkan tó gbà. Wọ́n kàn kà á lérúfèrúfè fún wọn ni. Ayé ti wá ń sìn láti lọ kà á ní online kó o lè mọ nǹkan tó ń sìn. Ó wà nínú alukuran hadith pé nínú kan pa ẹ́ sójú ọ̀nà Allah àbí kó pa èèyàn. Tí ẹ̀sìn mùsùlùmí, ẹ bá rí àwọn mùsùlùmí, wọ́n á lọ́mọ ìyá wọn. Ìwọ tó o bá ti ń ṣe ẹ̀sìn ẹ̀ ò sínú ọmọ ìyá wọn. Ẹ̀sìn mùsùlùmí dẹ̀ fààyè gbà pé tí ìyá àti bàbá ẹ tí wọn bá ti bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn yẹn o ò gbọ́dọ̀ tọ́jú wọn. Ṣé ẹ̀sìn tó ń sọ wípé ìyá ẹ o bó ṣe tọ́jú ẹ tó, bó ṣe fún ẹ lọ́mú tó, bó ṣe dàgbà tó, ó máa lọ fi ẹ́ sílé kéwú. Wọ́n wá sọ fún ọmọ ẹ nílé kéwú pé tí ìyá ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ṣe mùsùlùmí tó lóun fẹ́ ṣépè fún ẹ, lọ ra agolo mílìkì 6
lọ kó fún ìyá náà pé o ti dá milk tó mu nínú ọmú ẹ̀ o ti dá padà nìyẹn. ṣé ẹ̀sìn nìyẹn àbẹ́sìn? ṣọ́lọ́run náà ló dẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn? ìbéèrè ní kájọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ara wa. ṣé Elédùmarè tèmi pẹ̀lú yín jọ mọ̀ yìí ló sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ yẹn? torí mo rí àwọn mùsùlùmí ní ayé àtijọ́ nígbà táwa ń kékeré, wọ́n á sọ pé àwọn kíní kan, àwọn bàbá yẹn apààyàn ni wọ́n kàn fún èèyàn rúbọ ni. ǹjẹ́ ẹ mọ̀ iye àwọn èèyàn tán ti ń dú torí Allah? ǹjẹ́ ẹ mọ̀ iye àwọn èèyàn tán ti ń dú torí Allah tó tẹ̀ jẹ́ pé kò sí proof níbi tán ti ń fèèyàn rúbọ nílẹ̀ Yorùbá, tó jẹ́ pé nǹkan tó fi tan gbogbo àwọn bàbá wa sínú ẹ̀sìn wèrè yìí nìyẹn? ṣé ẹ mọ̀ iye àwọn tán ti ń dú nílẹ̀ Yorùbá, àmì tán dúlé àgbáyé torí ẹ̀sìn mùsùlùmí? òun ló fà á nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń sìn ni pé àwọn Fúlàní ti lọ sórí oko wa, wọ́n á bẹ̀rẹ̀ sí pa àwọn ọ̀dọ́ wa tó níláárí. wọ́n fẹ́ lé gbogbo àwa ọmọ Yorùbá sí gboro. so tó bá ti lé wa sí gboro, wọ́n á wá control inú igbó wa. ìgbìmọ̀ mùsùlùmí ni pé ìjọba ni mùsùlùmí jẹ́. torí tẹ́ bá bi mùsùlùmí nígbà ayé ànábì tí wọ́n sọ pé àwọn kan máa san jizya, wọ́n á nígbà tíjọba ìsìláàmù ṣẹlẹ̀ ń bẹ̀ ni. ìbéèrè mi ni pé mo béèrè lọ́wọ́ àfáà kan, ṣé Muhammad ṣé ó ń jà fún Allah ni àbí ó ṣe ìjọba bíi government? torí nǹkan tó máa sọ fún wa ni pé ìgbà tí ìjọba mùsùlùmí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀, àkókò ṣé pọ̀lítíkù ni Muhammad ń ṣe ni o àbí ó ń ṣòjíṣẹ́? nǹkan tán tí Allah sọ fún wọn ni wípé ibikíbi tán bá ti dé kọ́kọ́ preach ẹ̀sìn ìsìlámù. tán bá preach ẹ̀sìn ìsìlámù tẹ́ ẹ̀ bá ti gbà á, kán ṣe kí ni? kàn bá yín jà. tán bá bá yín jà, tán bá ti pa yín, ẹ máa dẹrú wọn. nǹkan tí àwọn kí náà porúkọ ẹ̀ bòròró ìfẹ́ wá ṣe nílẹ̀ wa nìyẹn. tí ò bá yẹ̀yìn tẹ̀sí ń gba ọ̀já mórí, bí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ kẹ̀dẹ̀ rí, ọwọ́ yín ò lè ká wọn. àwọn tẹ́ ń pè lólóògùn yìí, àwọn tẹ́ ń bù yìí náà lẹ máa lọ pè kó wá gbà wá o, ẹjọ́ o, Sunday Igboho wá gbà wá o. Sunday Igboho nǹkan ilẹ̀ wa ló ń lò, àwọn àfáà yín ẹ̀ lè rí pè. gbogbo àwọn lẹ́nìí táṣe ló ń bá wa wọnú igbó lẹ́nìí, mi ìrẹ́lẹ̀ tó má lò Kùránì dání àbí Bíbélì dání nínú wọn, torí wọn jẹ́ ká lò bọ́n ní Nàìjíríà. ká ní pé wọ́n jẹ́ kó ní kálukú máa lò bọ́n ní ìbá pè. àwọn àbókè yìí ò ní ráyè máa ṣe wá bọ́n ṣe ń ṣe wá yìí, àwọn gan máa bẹ̀rù. ṣé nìkan lè wá sí Amẹ́ríkà ń sìn kó ní òun fẹ́ lọ ilé onílé, tó bá kanlẹ̀kùn bẹ̀ gan ìbọn ti wà lẹ́gbẹ̀ẹ́, ó ti rọra fi nǹkan ẹ̀ sórí kinní, tó bá ṣe wèrèwèrè á ṣe é. ẹ jẹ́ kèmi pẹ̀lú yín wá wò ó. gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé ìsìlámù tẹ́ ẹ̀ tí gbọ́n, ẹ lọ ka ìwé yẹn. ìwọ tó lọ ń fọmọ ẹ sílé kéwù, kò sí kankan tó máa rí gé níbẹ̀ ju pé kó ètè tó bá jáde lọ. kò sí kankan nílé kéwù ju pé kọ́mọ ẹ̀ jáde kan kó sí lórí, kó wá dé tán kó wá ètè. gbogbo ala máa jèrè ọmọ. nǹkan táwọn Fúlàní yìí ń ṣe ni pé wọ́n kọ́kọ́ fẹ́ gba ìgbèríko nínú kan lé wa sígboro. tí wọ́n bá ti wá lé wa sígboro tán ni pé gbogbo wa ò sí ní oko mọ́, àwọn wá jẹ gàba síbẹ̀ tán, wọ́n wá máa strike wá sínú ìgboro, wọ́n ti padà sínú igbó yẹn. nǹkan tó ń fẹ́ ṣe fún wa nìyẹn. wọ́n ti yí wa ká. ìwọ tó jọmọ Yorùbá tá a ṣe ń pariwo lé lórí ńsìn, tá à ń sọ fún ẹ, àwọn tó pè ní mùsùlùmí ẹgbẹ́ ẹ yẹn, wọn ò rí ẹ̀yin Yorùbá bí mùsùlùmí. káfẹ̀rí ni yín lọ́dọ̀ wọn, ẹ kì í ṣara wọn. àga mùsùlùmí yẹn Yorùbá tó eléyìí nǹkan tó mọ fẹ́ sọ lẹ́yìn pé kò tètè mọ nǹkan tó ń bọ̀ níwájú ẹ. àsìkò tí tó ká para wa pọ̀, kí gbogbo wa ká fira wa ṣọ̀kan. ká fira wa ṣọ̀kan. gbé àlùkùránì sí gbó, jù sínú gbó, jí láàárọ̀ kùtù kó gbàdúrà sórí àtẹ́lẹ̀dẹ́ ẹ, kó máa bá ibiṣẹ́ ẹ lọ, kó dẹ̀ gbàdúrà fáwọn ọmọ ẹ pẹ̀lú orúkọ Elédùmarè, kó dẹ̀ tọ́ wọn sọ́nà. ilé ayé wa dáa. tó bá fún wọn ní àlùkùránì, kò sí nǹkan tó máa rí gẹ̀ẹ́nì. wọ́n á kókò sí lórí, tó bá máa dàgbà ó máa hate ẹni. Allah ò kì í ṣe lọ́run. Allah, ànábì fúnra rẹ̀ ló create èdè àwọn Lárúbáwá ni àdébá wọn tán. ilẹ̀ Yorùbá gbé wa. lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́
ẹ subscribe sí YouTube mi Owólabí Money TV ló ń jẹ́. Ẹ subscribe sórí X mi Money Aládénìkà. Ẹ ṣé gan ni. Ọlọ́run á wà pẹ̀lú wa o. Thank you.